Subscribe to our channel by clicking the subscribe button. Click the bell button and enjoy the latest uploads from our channel. أرجو غيرك يا إلهي يا سند أرجو غيرك يا إلهي يا سند. أجاك بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الحمد لله رب العالمين. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. الرحمن الرحيم. مالك يوم الدين. مالك يوم الدين. اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم. اللهم صل على سيدنا محمد وعلى أهله وأصحابه وسلم. الله بوكان النبي محمد صلى الله عليه وسلم. اللهم بوكان النبي محمد صلى الله عليه وسلم. ọkùnrin alábùrò yìí àfa alábùrò yìí máa bọ̀. mo rí pé ga wà dáadáa jókòó báwọn. wọ́n ń dì í ìsìn báyìí kókó wa wà lọ́ọ̀kan báyìí. ọlọ́run kọ́ wọlé ìṣirò ara rẹ̀. Allah. báwa kẹ́ bàbá wa làájí àgbà. Amina. báwa kẹ́ àlùfáà àgbà. Amina. Sheikhana Tajul Adabi. Amin. Rahimahullah. ọlọ́run bá wa kẹ́ wọn. Amin. ọlọ́run bá wa kẹ́ àfa àwọn oníwàásí àgbáyé. Amina. abiyama àfa àfa dáadáa onítìjú àfa. Aya rahimal amwati irham rahimina. Àgbáyé aminullahi la shakka izzuna. ọlọ́run ìtàfà ádámù ajẹ́tùmọ̀ bí ń wí ni pé ọlọ́run. Aya rahimal amwati irham rahimina. Àgbáyé aminullahi la shakka izzuna. àfààní wọ ọlọ́run. Rahimal amwati. ọba tí máa ń ṣàánú gbogbo àwọn òkú, ọba tí tọ́jú wọn, ọba tí kẹ́ wọn, tí gẹ̀ wọ́n. ẹ wo bí àfáà ti gbé ọ̀rọ̀ ẹ wà wọ ẹni ọlọ́run. Aya rahimal amwati irham rahimina. ẹ̀rí ọwọ́rí irhamu rahimina. báwa ṣàánú wà sí àgbáyé àwọn kọ̀ọ̀gbá ẹnu wa kádàkọ̀ ni. Aya rahimal amwati irham rahimina. olùwọ́ ọlọ́run ọba tí ń ṣàánú gbogbo àwọn ẹni rẹ̀, ọba tí ń ṣàánú gbogbo àwọn òkú tó ti lọ, ọba tí kẹ́ wọn, tí gẹ̀ wọ́n, ọba tí ẹjẹ́yìn wọn dàrú, ọba tí jojú wọn ó dùn, kọ́dọ̀ ẹ̀yìn wọn àwọn ẹni ọlọ́run ẹ̀yìn wa wá dùn jojú wọn lọ. ẹ̀wọ́n wà sí àgbáyé ọmọ wọn tí ń ṣe wá sí níṣẹ́ ó ti lé 10. Allahu akbar. ìwíkúwìí sì kọ́ wá sí tọ́ gidi pẹ̀lú mímọ̀ tọ̀ nígbà fáwọn wa mẹ́kọ̀ọ́ kálukú ṣe símù ni ẹnìkan ọmọ ńgbà náà bó ti ṣe jásí pé ọlọ́run gbogbo àwọn ẹni rẹ̀ á máa tọ́jú wọn. Irham rahimina. àyà ló ti wá tún gbé. Aya rahimal amwati irham rahimina. ìwọ ló ń
tó máa ń ṣàánú gbogbo àwọn òkú rẹ̀ tó máa kẹ́ wọn tó máa gẹ̀ wọ́n ọba tó mọ bó ti ṣe ya fọ́tò kálukú síbi tá a gbé bọ̀ tá a gbé síbi à ń gbé sùn ọlọ́run tó mọ bó ti ṣe ya fọ́tò wọn wọ́n bọ̀ wá ya fọ́tò ẹni kọ̀ọ̀kan wa yìí náà wọ́n kì wá bọ̀ bí wọ́n bá rí wọ́n sin òkú mi èèyàn bíi mẹ́ta níbẹ̀ lójú kan náà wọ́n kọ́ wọ́n kó gbogbo ẹnìkan bọ́ ta wọ́n tún fẹ́ ẹnìkan bọ́ bẹ̀ wọ́n ń tò lọ bẹ́ẹ̀ ẹ máa wọ lọ níbo ni ó fi ọ sí níbo ni wọ́n fi mí sí níbo ni sùn ibo ló sùn ọlọ́run nìkan ló mọ̀ àfáà nígbà àfáà wá rí bẹ́ẹ̀ àfáà ní àyà rahimal amwati. àyà rahimal amwati ọlọ́run tí màá sàánú gbogbo àwọn òkú tó ti lọ àwọn kan kú lọ́wọ́ báyìí wọ́n di ọ̀kan lọ́wọ́ báyìí ó di bí bàbá ti sálámà ṣùgbọ́n láàárọ̀ ká máa gbé lọ tẹ́ omi bàbá ti sálámà ṣùgbọ́n láàárọ̀ ká lọ kírun sí kí wọ́n sí sẹ́kùnlé wọn ẹ̀rí. báyé bá lọ bẹ́ẹ̀ tí ò tí ì parẹ́ tí sẹ́ńtúrì ti wà yìí náà tó mi tó bẹ̀rẹ̀ ẹ̀rí pé kò ní í sí tẹ́ mọ́ ilé tí kálukú ń bá ń gbé wọ́n fọ́ pálọ̀ ni wọ́n gbẹ wọ́n sin òkú síbẹ̀ wọ́n sin rẹ̀ ń jọ̀hún náà ẹ sì tó sí àyípadà ẹ mọ̀ káwọn alájì wọ́n bẹ sálẹ̀. àyà rahimal amwati irham rahimina. nítorí wọn fi kú ṣe láwùjọ wa kò yé a ní ká máa kú ni àwa ló fi ta lọ́rẹ ó fi ṣàánú wa ni torí pé bàbá kú á sì máa jẹra wa ebi ó dé ọ̀dà nísìn ṣe oúnjẹ rẹ̀ wá ọ̀rọ̀ bá dẹ́wọ̀n mọ́ nísìn kọ́ wá ṣe páìnì kankan òkú àti gbogbo àwọn ànẹ́bí ọlọ́run tí wọ́n ti lọ́gọ́rùn ẹni ọlọ́gọ́rùn mẹ́ta ẹni ó lo ẹgbẹ̀rún ẹni ó lọ ẹgbẹ̀rún méjì ká bá gbogbo ọ̀hún náà kẹ́nìkan kọ́ mọ́ kí là á jẹ àmọ́ náwó múra wa ni ọlọ́run wa fi kú bọ́ ànẹ́bí ẹni mọ̀lá sí i àmọ́ àìwá fẹ́ àbáwárí mọ̀ bẹ̀ wọ́n lọ́hùn. àyà rahimal amwati irham rahimina. àyà rahimal amwati irham rahimina. mama dọ́ bi tì í mọ́. àyà rahimal amwati irham rahimina. ìwọ ọlọ́run tó ọmọ tọ́jú àwọn òkú tó ti kú ìwọ ọlọ́run tó ọmọ ṣàánú wọn ìwọ ọlọ́run tó ọmọ kẹ́ wọn ìwọ ọlọ́run tó ọmọ gẹ̀ wọn irhamu rahimina báwa ṣàánú owó àti àgbáyé báwa kẹ́. àgbáyé aminullahi la shakka izzuna. àgbáyé aminullahi la shakka izzuna. bàbá wo wà sí àgbáyé tí bàbá wa tó bí wọn jẹ́ Aminullah kò sí doubt izzuna. gbogbo ń tà gbé kílẹ̀ ní àwọn ni ó sì dá wa náà lójú gbogbo wà sí àgbáyé kò sí lọ́wọ́ wàhálà alhamdulillah. gbogbo gbàtà ń bá ń tẹ́ ń pààrà fìtà ń bá ń rí i pé òun wà sí àgbáyé ní commission. àgbáyé aminullahi bẹ́ẹ̀ gbogbo àwọn àfa àtẹ̀rí tán kọ́ máa ń kéwù ni. la shakka izzuna. gbogbo agbórí àwọn àfa ọlọ́mọdé ọ̀dà horo. àgbáyé aminullahi la shakka izzuna. gbogbo ẹ̀yà àgbàlagbà tẹ̀ mẹ́rin jòkó lẹ̀ ọlọ́mọ bá bòyí lásìrí. amina. ọbẹ̀ ìlàtọ̀nà bàbá wa aláàjì wa ẹlẹ́kẹ́ sí àwọn ọ̀nà àwọn foundation wọn èdè gbogbo ẹ̀yin lọ́tún lọ́sì èdè rí àwọn ìyá dáadáa ni inú gbá àpò níyà mi ti wá bẹ̀wọ̀n àgbàlagbà sí ni wọ́n sì bọ́ lálẹ́ yìí náà lálẹ́ káwọn ìyá àgbàlagbà yìí jáde wọ́n tẹ̀ kẹ́jẹ́kẹ́jẹ́ dé yìí ni yẹn bá bọ̀ jímọ̀ náà tá a bá wà ń tà tí wọ́n bá ń lọ wọ́n bọ̀ kẹ́jẹ́ àwa náà bọ̀ wá tẹ̀ kẹ́jẹ́ bẹ́ẹ̀ bọ́lọ̀ ń bá wí. Allah. gbogbo ẹ̀yin ìyá wa
ọlọ́run tó ti ní káàárọ̀ ọ̀dà kọ́sàn ọ̀dà alẹ́ yóò dùn ju gbogbo ẹ̀ lọ. àmín. gbogbo àwọn àtàjọ jẹ́ déédéé àwọn àfa àwọn àtàjọ jọ máa kéwú oníṣẹ́ owó ń bẹ láàrin wa ní ọlọ́kadà ń bẹ láàrin wa ní ìníṣẹ́ ọlọ́kadà táàmù tí wọ́n sì máa pawó ní yóò sì wá gbọ́ àgbọ̀ òwújọ jímọ̀ gbogbo wa bẹ́ẹ̀ ó ń kéwú oníwèé oníṣẹ́ owó tí ń bẹ láàrin wa ọlọ́ba fàlùbáràkà sí. àmín. àyá Al-Qur'ani ọlọ́run wo iṣẹ́ tó wọ́n ọlọ́run ṣe táwọn ọmọ ádámà mi ò tiẹ̀ kákún dépò kú ẹ̀rù wọn ọlọ́run wọn bà wọ́n kí wọ́n ṣètò wọn ọlọ́run. àti sàwùzù. أعوذ بالله من الشيطان الرجيم. ẹ bá parí ẹ. بسم الله الرحمن الرحيم. ọlọ́run bọ̀rọ̀ ọbọ̀ nínú Suratul Luqman bẹ́ẹ̀ ó ní haza khalqullah fa'aruni masa khalaqa alladhina min dunihi bali zalimuna fi dalalin mubin. ẹ wo ọlọ́run ẹ wo bó ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ni ìpè haza khalqullahi àwọn ẹ̀dá mi ni ẹ̀dá ọlọ́run wá pọ̀ kódà ó ní wa yakhluqu ma la ta'lamuna àwọn ìjà yìí rí ìwúlẹ̀ mọ́ ó tún dáwọ̀ ká ẹ̀ mọ̀ wọ́n ìwà pé haza khalqullahi àwọn ẹ̀dá mi ni ẹ̀ gbogbo ọba ti jókòó yìí ọ̀dà wa ọwọ́ wa pé inú àwọn adájókòó yìí náà ó tún dá àwọn kan nù wa márùn lọ́wọ́ wa yìí ó ṣe tí wọ́n mẹ́fà ọwọ́ mẹ́fà ìka náà ó ṣe mẹ́fà èèyàn bíi tiwa náà sì ni wọ́n á sì jọ jẹ á sì jọ mu ọ̀sà dá ẹ̀dá bò ọwọ́ ni àṣà khalqullahi àwọn ẹ̀dá mi. mo tún wá dáwọ̀ káwọn tó bẹnu gbọ́dọ̀ bẹ́ẹ̀ mọ̀ wọ́n mo dáwọ̀ káwọn bẹnu agbègbè ẹ̀ mọ̀ wọ́n mo dáwọ̀ káwọn bẹnu òfurufú ẹ̀ mọ̀ wọ́n mo wá dáwọ̀ ká ẹjọ́ bẹnu ayé yìí náà nù háàtì kẹ́yìn tó jẹ wá bá a ti ṣe wá jọ wà ń bẹ̀ wò àwọn ò ní jáde lọ́sàn-án lóru ni wọ́n dé ẹ̀dá ọlọ́run sì ni wọ́n tẹ́ ẹ bá rí wọn ẹ̀ sì sá. ẹ wo sí ọlọ́run ló fi já sí pé wọ́n ti bá sí lọ́run dákò bẹ́ẹ̀ lọ́run síra rẹ̀ máa sí lọ́run ẹ̀dá ọlọ́run pọ̀. haza khalqullah àwọn ẹ̀dá mi ni bẹ́ẹ̀ bá wá kọ̀ tẹ́ ẹ bá sì mí tẹ́ ẹ bá kọ̀ tẹ́ ẹ bá sì mí mo ní ẹ ṣe wà pé faruni ẹ fi hàn mí. masa khalaqal ladina min dunihi ẹni tẹ́ ẹ bá tó wá ń sáré lọ ọ̀dọ̀ ẹ̀ abẹ́ni tẹ́ ẹ gbé bùkátà yín tọ̀ lọ ẹ̀dá táwọn bá dá ẹ fi hàn mí. ẹ̀yin tèmi ọlọ́run tí mo dá nì àtàwọn míì tí mo dá tẹ́ ẹ mọ̀ ẹ̀ sì jọ bẹnu ayé. ẹlòmíì tẹ́ ẹ bá wá ń sáré lọ ọ̀dọ̀ ẹ̀ gbóhùn ló lè gbọ́ bùkátà yín òun ló lè tún ọ̀tún ẹ wá fi táwọn wọn ní dá ẹ fi hèmi ọlọ́run. ọlọ́run balẹ̀ gọ́ọ̀lì mú náà ìdọ́lálẹ̀ mubini ẹ̀yin náà wí bẹ́ẹ̀. bal zalimina fi dalalin mubini. bal zalimuna ọlọ́run yàrá wà alábòsí ni fi dalalin mubini. inú sìnà tó fojú hàn ni wọ́n wà. bàbá fẹ́ wá ọlọ́run kí n má wulẹ̀ wá ọlọ́run ara rẹ ni o wò ó sì rí ọlọ́run. ìtọ́ ń bẹ lẹ́nu gbogbo wa yìí nísìnyí bàbá ní ọyá kálukú gbé agolo mílíkì síwájú kálukú ọmọ tún tiẹ̀ sí kẹ́nìkan wá pé ọyá ẹ gbé mu á sì kọ́kọ́ mọ̀ wúra báyìí lẹ́kẹ́ ẹnu wa ló ara wa ló sì ti jáde máa wá ọlọ́run síbẹ̀ bọ́ ọba tọ̀ sùúrù ẹlòmíì tọ̀ ìtọ̀ tẹlòmíì lè kó agolo mílíkì kọ́nà tẹlòmíì tó jù bá ìtọ̀ ẹlòmíì tó bí ọwọ́ ta
ẹ wá ní ajákàlùkù ọ̀tọ̀ ti ẹ̀jọ́ ká máa mú ìsì ń bẹ tú ara wa ọlọ́run òsì jẹ́ ó ṣe wá léṣe bá a bá sì tọ̀ sínú inú òwú báwulẹ̀ wá ọlọ́run kí wá síbẹ̀ o. Al-ma'u ma'un. wá lọ́bẹ̀ ni báwulẹ̀ dààmú ara rẹ kí pé bóòlù ọlọ́run ti rí o sókúpa ni àbó mọ́ dààmú ara rẹ wá ọlọ́run sára ara rẹ. Al-ma'u ma'un. ẹ wá ọlọ́run sára pé ọ̀sán àwọn kan wá ga ọ̀sán àwọn kan wá kúrú ọ̀sán àwọn kan wá rí jẹ ọ̀sán àwọn kan ebi ń pa wá ọ̀sán àwọn kan wá ráyé lò ọ̀sán àwọn kan wá yá ayé lò ó sì bu àwọn kan láyé ó bu àwọn kan láyé nínú ayé tá a wà yín náà láti rẹ tó pé gbogbo bí wọ́n ti kó mọ ní ọ̀lọ́ ọlọ́run ó sì máa wò pé wọn ò ní bá kó kankan tí èkó láyé nínú ayé tá a wà yín náà ní láàrin wa ní gbogbo bíi sílé ní ọ̀lọ́ tán àánú wọn ní gàdí náà sílé tiẹ̀ léde búlọ̀kù ẹyọ kan òun ò sì ní rà inú ayé kan yìí lẹ́nu bí o ti lọ gbogbo wọn ti ń ṣe ìyàwó kọ́nà ọlọ́lọ́mọ iye aṣọ pati tó nílé dáadáa ìlànà wọn wà ní bóun sì náwó kan tí èkó láyé bóbìnrin ti pọ̀ láyé àkànbẹ̀ wọ́n wáyàwó ní sèwéé rí wọ́n tún wá ń ṣàdúrà fún wọn mọ́sálásí àkọ́rọ́ mọ́sálásí ìyàwó tí ọ̀nà àlùbáríkà fún wọn bí obìnrin ti pọ̀ yìí gbogbo eléyìí kọ̀ dáhùn gbogbo ètò ọ̀hún kọ̀ dáhùn wọ́n tún lọ́dọ̀ bàbí oko lékejì ké bàbí oko wọ́n gbóná àátún lọ kíní fún ó lé sójú ní wọ́n lọ ṣẹ́jú sọ́mọ tọ̀hún tá a fún mi àbínú lọ́ọ́ tà ní wọ́n ṣẹ́jú ìwọ jẹ́ ìgbójúwòkè wó yẹn ni ọmọ ní kíni ìwúlẹ̀ fojú wò jẹ́ ìṣẹ́jú pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ la ilaha illa. Sabaqat maqadirul ilahi wa hukmuhu. ọlọ́run ti yanjú gbogbo wọ̀nyẹn jẹ̀wọ́ fọ̀rọ̀ rẹ kalẹ̀ fọlọ́run máa wá bẹ ọlọ́run sì máa ṣe ọlọ́run jẹ́tọ̀ ọlọ́run ó mú ọ yóò mú ọlọ́run ìkúnkúndùn. nǹkan ní í ṣe ẹni tó ní èmi ò kírun jáde ọba sàárì rẹ jẹ ni à ń kọ́ débẹ̀ báyìí à ń kọ́ débẹ̀ èrò wọn kọ́ béèrè sóhun náà fóònù rẹ tó dún òun náà ni yọ ká àbùkù mo rò pé bí ọlọ́run dé àbùkù tiẹ̀ mọ́nu jọ tí ẹ bá kàn ebi ọlọ́run ìwà ayé nǹkan ṣe. ìyí aburú ṣe ìyí saburú báwọn tó yẹ saburú fún ìyí dáadáa ṣe ìbí ọkùnrin ṣe dáadáa báwọn tó yẹ ṣe dáadáa fún ìyí oore ṣe ìyí sóore báwọn tó yẹ sóore fún ìyí pàyẹ̀lẹ́kùn àwọn tẹ́kùn tó sì ń pa wọn mọ̀sẹ̀kùn àwọn kan kíkan mọ̀sẹ̀kùn àwọn kan dúdò ẹni mọ̀sẹ̀kùn ìdúdò òun lẹni tí ń jẹ wọn bẹ́ẹ̀ lọ́wọ́ wọ́n gbé mọ́tò dé bọ́ọ̀bù wọ́n ní alájà ẹ mọ̀ bọ́ ta mọ́ áfíríkà kan ṣe surprise fún yín ni ìyá dé tadé ìyá bu ẹkún ni ó ní sì gba dírẹ́fà fún yín pẹ̀lú àṣẹ ọlọ́run kò síbi kan tí ó lọ yóò jókòó kalẹ̀ kó dé láàárọ̀ kó mọ́tò kó nùnú ti pọ́n kó jókòó tì gbogbo ibi bá fẹ́ lọ àwọn alájà náà wá dé ti ń lọ jímọ̀. ìyá sí ní ọmọ kan aago méjìlá àbọ̀ làwọn kò lé torí àwọn àdúrà tá a kọ sí iná kó tó di pé wọ́n bẹ̀rẹ̀ wútúbà àwọn ọ̀rẹ́ rẹ̀ náà ti mọ̀ kálukó ti máa dé lọ́wọ́ aago méjìlá àwọn onígbèjò yẹn mẹ́rin lọ. ẹ wò kẹwàá o eléyìí ní sunkún dùnú ó sì fọmọ pẹ́ nìkan lẹ́kọ̀ọ́ ẹ̀yọ̀kan náà wọ́n bí tí wọ́n wọ ayé bọ́yá adèèyàn bọ́yá adèèyàn ọlọ́run sì jagbà mọ́ wọn lọ́wọ́ ọwọ́ asọ̀yà sí kolombo kò níwájú kò sì ní lẹ́yìn kọ̀ lẹ́ni kankan mọ́. tani ó bí mi èmi ọlọ́run àmọ́ máa sin ọlọ́run wo sì máa ṣàdúrà wọ́n fàdúrà alẹ̀ wọ́n bá ti fàdúrà alẹ̀ ọlọ́run wù ọ́ ràn lóòótọ́ kádàrá wa yàtọ̀ síra wa ẹlòmíràn ṣàdúrà ọlọ́run ó sì tọ́ bẹ́ẹ̀ sí fún. àkànbẹ́nu ayé nísìnyí wọ́n ní òbítíbitì owó wọn ò fi ní kalẹ̀ fọ́lọ́run rí. ẹlòmíràn sì kí irun débi pé wà láàyè wájú ẹ̀ sí Dubai ẹ̀ ti di pé irun ni bí ọba jẹun yọ ìyàwó ni yọ ìyàwó ni
kí ni ẹ gbọ́ lọ́hùn bẹ́ẹ̀ o sẹ́ẹ̀gbẹ́ kà ní abẹ́gbẹ́ yín sábùsì ó ti parí kálukú sájẹ́ kí máa sin lọ́hùn ni ọgbọ́dọ̀ sin lọ́hùn ni ọgbọ́dọ̀ lówó ò sí bẹ́ẹ̀ ọgbọ́dọ̀ bímọ ò sí bẹ́ẹ̀ ọgbọ́dọ̀ kọ́lé ò sí bẹ́ẹ̀ ọgbọ́dọ̀ jẹ́ èèyàn ò sí bẹ́ẹ̀ ọgbọ́dọ̀ máa bọ̀ kílẹ̀ ọmọ ọ̀rọ̀ ò sí bẹ́ẹ̀ ọgbọ́dọ̀ sin lọ́hùn ó sì gbọ́dọ̀ kú àmọ́ kò sin lọ́hùn ló fi wá rí ibi dé sí wọ́n sáré kọ́ wọ́sọ ńlá lọ́nà haramu wọ́n sáré gbogbo ọkọ̀ ńlá lọ́nà haramu tọ́lọ̀ bá ti ṣe èyí tọ́lọ̀ ń bè mí mi bá lọ bì kan mọ̀lẹ́nìkan tí ń wá kì bẹnu lé mi mo sì láwọn tó gbé tí bá lọ bá wọn lẹ́sìn alájí 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 mo ní di ọkọ̀ irú ọkọ̀ kìnìún alájí tí wọ́n rà fún mi àbọ̀dọ̀ mo sì níbẹ̀ irú jimá mi tí kì í ẹlòmíì ó ti tẹ̀lé kankan ipa pé àdìmọ̀ fẹ́ kẹ́ ẹ wájú mọ̀ mi kọ́nà bẹ́ẹ̀ mọ̀ wájọ́ kan tẹ̀ ní wájọ́ kan àná máa kí sí àmọ́ ní wọn kiri ọ wà bẹ́ẹ̀ kiri kan àṣà òun náà wà bẹ́ẹ̀ kọ́nà bàbá kọmísọ́nà fọ̀ kiri àná wà jimá rẹ̀ ìdọ́kàn mi ọlọ́run lè bí bá sọ pọ́sá ti gba tẹ́bi bá ṣe etí ò sì sí lọ́dọ̀ ọlọ́run ò sí lọ́dọ̀ ẹ̀dá kan ṣé kankan bẹ tí ò sí lọ́dọ̀ ọlọ́run tẹ́ ẹ bá ti rí tọ́lọ́wọ̀ bá ti ìtẹ́ẹ̀dá kan ò lè sọ ọ́ dà ìtọ́lọ́wọ̀ bá sọ ọ́ dà sẹ́dá kan lè sọ ọ́ dà etí jẹ́ pé tí ò sí lọ́dọ̀ ọlọ́run ò sí lọ́dọ̀ èèyàn àmọ́ tó o bá ti gbára lé ọlọ́run yaj'al lahu makhrajan wa yarzuqhu min haythu la yahtasib. bọ́ bá ti gbára lé ọlọ́run tó o ṣe ń pè é á sì kiri sì máa wá bọ́ lọ́nà tí wọ́n gan òru kan ẹ̀jẹ̀ adúní bọ́ sí sin lọ́hùn ẹ̀jẹ̀ adúní bọ́ dáadáa afọlọ́jẹ̀ kó la ń lọ lónìí. inna majusiya. ẹ ráwọ̀ ẹlẹ́bọ àwọn méjìíró àwọn eléégún àwọn olóòṣà àwọn oní ọ̀bọ omi àwọn ọ̀bọ omi òsìn omi àwọn lọ sún. akramakallah yukrimu majusiya mislahu. bí a bá pàdé ẹlẹ́bọ ara wọn wọ́n pọ̀lé dáadáa sẹ́lẹ̀bọ ara wọn ni wọ́n ọlọ́sùn ara wọn ni wọ́n onímẹ̀jìrò ara wọn ni wọ́n eléégún ara wọn ni wọ́n ológun ara wọn ni wọ́n oní àbọ̀ igi ìrókò ara wọn wọ́n pọ̀ ara wọn ní dáadáa. wa inna nasara yukrimu nasara mislahu. ẹ wá rí àwọn kírísítẹ́nì báwọn náà bá pàdé ara wọn wọ́n kíra wọn dáadáa gbogbo yóò ti kírísítẹ́nì lè ṣe kí wọ́n mú ẹwọ iye kírísítẹ́nì náà ti mú láyé pé ẹni orí èèyàn mọ́nú ṣọ́ọ̀ṣì àrí lórí Facebook ẹni gbọ́ kí kírísítẹ́nì kò fi ṣe wá sí. ẹ lè sí rédíò láàárọ̀ tá a bá ṣe kíní jọ Sunday wọ́n kí a gbọ́ kó ní pásítọ̀ kìíní ó wá sí mi láyé. wọ́n pọ̀ra wọn ni. wa inna muslima. ẹ ra wa mùsùlùmí àwa ní nǹkan. yuzillu wa yahtakiru muslima mithlahu. yuzillu wa yahtakiru ẹ̀rí mùsùlùmí yóò yẹ̀yẹ́ ẹnìkejì ẹ̀. wa yahtakiru. yóò fojú rẹ̀ nẹ̀ mùsùlùmí ẹgbẹ́. falillahi ọba aráàsìrì mùsùlùmí ẹgbẹ́ kó sì pamọ́ kò ní pamọ́ yóò tú àṣírí mùsùlùmí ẹgbẹ́ ni ẹlẹ́bọ wà para wọn mọ́ kírísítẹ́nì wà para wọn mọ́ ó bora wọn láṣìírí táwa mùsùlùmí kọ́ á tú àṣírí ara wa ẹ wo Facebook ni bí ẹ bá ti kó tún sẹ̀sẹ̀ rọlẹ̀ díẹ̀ báyìí bẹ́ẹ̀ bá ta kí ni Facebook para báyìí èébú lẹ fẹ́ gbọ́ ọlọ́run tún lọ lẹ ní ẹ báyìí ọwọ́ àkàwọ̀ kan bẹ̀. yuzillu wa yahtakiru muslima mithlahu. ṣe é ràn sí sáwọn náà ṣe Islam ni à ń kí nítorí káwọn bá àwọn náà gbogbo wa tá a náà ń kírun wọ̀nyí torí káwọn bá àwọn náà agbáwẹ̀
àtùmọ̀ pé àṣẹ Ọlọ́run ni à ń gbà torí káwọn bá wọ náà à ń ṣe lóore à ń ṣe dáadáa torí káwọn bá wọ náà. wal Qur'anu kalamullahi yu'azzimuhu. Al-Qur'ani ọ̀rọ̀ Ọlọ́run ni Ọlọ́run náà sì ni yu'azzimuhu òun náà ní gbé nǹkan ẹ̀ tóbi ìbẹ̀rẹ̀ lé ní ibùkún ti ń ya Qur'ani yìí sì ń fa Qur'ani ya ẹ̀ mọ́ tó dùn èmi jù mbẹ̀ ni wàláhì mọ́ omi fẹ́ bọ́ lójú mi fa ó sì wá sí Suratu Bakara àwọn náà ni Suratu Bakara ó sì máa ń pè dáadáa Suratu Bakara àwọn náà ni àfi ó sì gbélé rí gáàsì ó ní ṣe fún wọn ní kò ní í jóná ọ̀kan sì ń sọ̀rọ̀ lẹ́yìn ọ̀kan ń jálẹ́sì fún wà níbi ilé bá jó onígbà náà bí ilé bá jó wọn ní Kùránì ò ní jóná èyí tí ń jóná yìí nǹkan wọn ní sura ọ̀gá wọn ni sura ọ̀gá wọn sura Muhammadu ó sì gbá suratu Muhammadu mú àfi ó yìí tó fi lórí iná lórí sítóòfù ní sì ń jóná. mo wá wò títí wa mo ní àwọn tí wọn máa ń bá wọn níná kàlílé nínú àwọn àfa wa wọn tí wọn bá wọn ní kíní kan wọn lè jẹ mo lè gbé ọ̀rọ̀ sàn kọ mọ́ra lẹ ẹ jẹlẹ yìí ọ̀rọ̀ àárọ̀ kọ mọ rírò dé. La ilaha illallah. ibẹ̀ yìí tún ṣe bá rí kíní sí ni tí tún gẹ fìlà tún gẹ fìlà kíní. naam. li'anna minal muslimina. yọ̀ọ̀rọ̀ àbọ̀. لأن من المسلمين كفارا ẹ̀rí jàmáà torí pé ń bẹ nínú àwa mùsùlùmí kèfèrí gidi ń bẹ nínú wa. يقولون ما يشاءون. wọ́n á máa sọ tí wọ́n bá fẹ́. ويفعلون ما يشاءون. ويفعلون ما يشاءون أبي ويفعلون ما يشاءون أبي نونو سيبني ويفعلون ويفعلون ما يشاءون واسي ما سي أبا يفعلون ما يشاءون إنت أبا فرين وما سي فكن أسوة حسنة أريباو فكن أسوة حسنة أسوة حسنة لو جاري كسيري جاري كسيري ọmọ ìyá mi. في كلامك. ọ̀rọ̀ rẹ yóò jáde kọ́sìrì pé àpàlàjì ni tí mo sọ̀rọ̀ lèmi mo sọ̀rọ̀. وفي حركاتك. وفي حركاتك àlọ́ àbọ̀ rẹ yóò jáde kọ́sìrì fẹ́ lómi. وفي دينك. ẹ̀sìn rẹ ibi ẹ̀sìn rẹ tó ń sin lọ́hùn jáde kọ́sìrì fẹ́ lómi. wọ́n ní bá wọn irú nísìnyí wọ́n wà sí àgbáyé tí wọ́n bá ń kírun wọ́n wà sí àgbáyé bá ti bẹ̀rẹ̀ àlọ́ lábàáyé wọ́n sọ̀rọ̀ sí ẹnìkan má láyé tí wọ́n yé sálámà láti bí àlọ́ àlọ́ wọ́n wà sí àgbáyé ti bẹ̀rẹ̀ ẹ̀rù kò sí tẹ̀lé wí wọn ní dá wọn ní sọ̀rọ̀ kálukú tó wà mọ̀ wọn wọ́n ti bá wọn tẹ́ ń sàrọ̀ lárọ́ ẹ lọ́dún tó wọ́n kírun tán ni kò sì ní sáré kí ẹ gbọ́ subhanallah subhanallah bẹ́ẹ̀ wá fẹjọ́ sùn náà olúwa rẹ̀ ò ti gbàgbé báyìí 33 wọ́n sì sí subhanallah subhanallah pẹ̀lẹ́pẹ̀lẹ́ bí o ti ṣe tán nù ni yóò ṣe àní Allahumma salli ala sayyidina Muhammad àní tá àlàjì bá ní ọ̀la Fatiha gbogbo àwọn ọmọ kí ó ti ké tiwa tán kété ẹ̀ tán alhamdulilayi bẹ́ẹ̀ bá bẹ́ẹ̀ bí gẹ́gẹ́ makdubi alayhi wa lakọ inú mọ́tò nù gẹ́gẹ́ makdubi alayhi wa lakọ ọmọ gbọ́ siratal ladina an'amta alayhim kálukọ́ wa tẹ̀ sílò àwọn àdúgbò a sì tún wá jọyìn wọn a ti ké tiwa tẹ́ o ní adébí gẹ́gẹ́ makdubi alayhi wa lakọ alina ẹ̀yẹ wa gbé siratal ladina an'amta alayhim wọ́n ìkájú gbogbo ẹ̀sìn ọlọ́run lọ́jàrí kọ́sẹ̀ lára ẹ̀sìn rẹ tó fi sin lọ́hùn. mákìlá amáwótì ṣàhídì. kí wọ́n sọ ń pa kú ṣàhídì rí. awala alimawutu murrun wasumma. àkọ́kọ́ ẹ̀rí ikú korò púpọ̀ ìwọ̀sì ni ikú korò ìwọ̀sì ni.
إذا ذكر عند النبي الله عيسى wọ́n bá dákọ̀ kú lọ́dọ̀ Ìsá alayhi salatu wa ẹ̀dá pẹ̀lú bẹ́ẹ̀. عليه الصلاة والسلام ẹ bá dákọ̀ kú nígbà tí bẹ̀. أو ذكره àbò nǹkan fúnra ẹ̀ rántí ikú. تكتر جسده ماء tẹ́tùrú jasadu máa. Ànábì Ìsá tẹ́ bá dákọ̀ kú lẹ́gbẹ̀ẹ́ àbò nǹkan fúnra ẹ̀ wá rántí Ọlọ́run rántí ikú. omi ó sì mọ kán gbogbo ara ẹ̀ omi ọmọ kan. من خوفه هو له nítorí ìpáyà tí ń bẹ nú ẹ̀. موت شهيد ikú ṣàhídì òun lè fẹ́ gbọ́. أشد من الموت. ikú ṣàhídì yìí ọwọ́ lé ojú ikú lọ lóòótọ́ ikú náà méjèèjì àbọ̀kù ṣàhídì lé ojú ikú lọ. ikú ṣàhídì ni bá ti dókòó ìkílẹ̀ yìí wú pa gbogbo wa. wọ́n mọ̀ rí àwẹ̀ gbèlè wọn kírun sí ala wọ́n kàn gbé wa bẹ́ẹ̀ ó sì mọ̀ lọ sí wa. ikú ṣàhídì tálẹ́ bẹ́ẹ̀ bá gbọ́ gàrọ̀ rábẹ́ oníṣẹ́ yẹn bí mẹ́jọ ọmọ gírí ara wọn mọ́lẹ̀ bẹ́ẹ̀. ikú ṣàhídì ni kéèyàn ojú náà mọ́lẹ̀ ojú náà àbá lọ wá sí alọ́bìkà wọn nínú ọkọ̀ náà jáàmù 80 passenger gbogbo wọn jóná èyí ló kù tá a fi ń dá wọn ọmọ kí n jẹ́ ọṣẹ́ báyìí wọ́n lu alìjẹ́ndà síréètì. tani wàá fẹ́ jóná bẹ̀lẹ́ ti lẹ́nu mi tó ma fi ìpàfọ́ gíláàsì báyìí kọ́sárì bí bọ́ọ̀ta kí a máa sọ fún yẹn bẹ́ẹ̀ pé ní sùúrù wọ́n lọ bá ní kùtà kùnà ní sùúrù ikú alìjẹ́ndà là ń lọ yóò pé àbírí وفي الجهاد ikú ṣàhídì sì ni. ثواب إن صاحبها بالخير والحور مقصور مع الهيم وإن سفرت فمشكورا ومفتخرا وإن قتلت جزاك الله بالنعم وإن قتلت جزاك الله بالنعم وابشر بجنات عدن غير فانية لا إله إلا إن الله. أنت منتشهدا غير منعدم إن أنت متسعيدا غير منعدم ajẹ́tùmọ̀ bíi ń bọ̀. وفي الجهاد ثواب إن صاحبها بالخير والحور مقصور مع الخيام. àfà alájì ẹlẹ́gẹ́ bí kù ṣàhídì ti dùn kú tó ti pé àfà èèyàn mọ̀ ọ́ lọ ní kò sí kwérì mọ́ yọ̀ọ́ kìyàmọ̀ kọ́sẹ́ni ẹ fẹ́ kú. àsìkò òṣèlú kan tá a ṣe lọ ìwọ̀n wa mọ́tò bọ̀ báyìí ní Baruku Fulani mọ́sáàrí ìlú náà kan wọ́n pàlà ájì ẹ padà ẹ síbẹ̀ ni sẹ́rí èmi ò tiẹ̀ fẹ́ béèrè pé kí ló dé tí mo yẹ pààyàn kí ní sàárè ìjọba mo gùn salisa wa hámọ́ bẹ́ẹ̀ ìyẹn wá ń tẹ náà fún tọ́lẹ́ nìkan kan wá mọ́ wọ́n gbé ẹlẹ́kùn ẹ bá wọn gbé lẹ́yìn wọ́n bá gbé ni wọ́n wí èmi sì ń gbọ́ ìgbésẹ̀ wọn ò wá èyí sì ń tẹ náà. وفي الجهاد ثواب إن صاحبها. ẹ dábò ikú ṣàhídì ikú òun ni ká fọwọ́rọ̀ rí ikú àmọ́ ikú ṣàhídì òun gbé kú mi. òun ló le jù ó le ju ikú lọ ó le ju kó sùn kó dákẹ́ kó sàárẹ̀ kó kú síbẹ̀ ó le jù lọ. ẹ gbọ́ tó kàkà lẹ̀ ni Sakariya wọ́n bẹ́ wọ́n rẹ̀ mọ́ gidi ikú ṣàhídì nù. وكل من مات شهيدا. àmọ́
ṣàyídí láyé. faman afdalu wa akramu. kọ̀sẹ̀ntì etí fi lọ́lá jù kọ̀sẹ̀ntì fi lọ́lá. mimman afdalu tó lápẹ́lẹ́. khaliki ala Allahi. nínú ẹ̀dá ọlọ́run lọ́dọ̀ rẹ̀. wa ahlahum makanatan indahu. àyè tó wá ga lọ́run lóhùn ó tó wọ́n sí lọ́dọ̀ wọ́n ọlọ́run jọ́ kíyámà. fahuwa ma'a nabiyina. wọ́n máa bẹ pẹ̀lú àwọn ànábì ọlọ́run. ka Zakariya. bíi Zakariya alayhi salatu wa salam. wa Yahya. yàyà wọ́n bẹ̀ wù lérí. wa huwa ma'a siddiqina wa salihina. sẹ́ẹ̀dálì karramallahu wajhahu. ìjọ tó bá jí tó bá mú ìdá rẹ̀ lọ́wọ́ báyìí a ní kò sí kú mi lónìí. tó bá jí tó bá gbá ìdá rẹ̀ báyìí ìmọ̀ kì sẹ́ẹ̀dálì máa kì ìdá rẹ̀. la fata a ní kò sí kú mi lónìí. illa ana. kò sí kú mi lónìí yóò sì gbé kẹkalẹ̀ síwájú ẹ̀ báyìí. jọ́ tí ó sì kú lóòótọ́ kò kú dàda ni. Allah. wa huwa ma'a sadiqina wa salihina. àfàbò tó ti kú àpẹẹrẹ àwọn sọ̀díkì náà nísìn. ka Ali ibn Abi Talib. gẹ́gẹ́ bí sẹ́ẹ̀dálì. wa Uthman ibn Affan. gẹ́gẹ́ bí Usman ọmọ àfáànù wọn pa ni. wa Umar ibn Khattab. wa Hamzatu ibn Abdul Muttalib. wa Hamzatu ibn Abdul Muttalib. Hamza ọkọ ni wọ́n jù fún. akramakallah. níwèé pa. àwa jura wa lọ́wọ́ ju ọlọ́wọ́ bá ní jura wa lọ. وهو أعطاه الله الكثير من الجوائز الغالية. àwọn tọ́lọ̀ ń bá ṣe báwọn tán kúkú lẹ́yìn ní wọn àwọn ọlọ́wọ́ bá fún lẹ́sàn tó ga jù lọ́dọ̀ ààrẹ. لم يؤتها لغيره من الناس. lẹ́yìn tó ṣe pé Ọlọ́hun bá fún ẹnìkan nírú ẹ̀san bẹ́ẹ̀ rí inú èèyàn. لأن أرواح الشهداء. torí pé ẹ̀mí àwọn tí wọ́n bá kúkú ṣàyídí ẹ̀mí wọn. في أجواف طير خضرات. Ọlọ́run wọn lọ kó síbi ilé oúnjẹ ẹyẹ tó tutù. تعلق في ثمرة الجنة. ẹ̀rí wọ́n wàá kó sínú èso tí ń bẹ lálìjánnà. أو شجرة الجنة. àbí kí wọ́n fi kọ́ igi lálìjánnà wọ́n fi kọ́ yóò máa fẹ́ sìn yóò máa fẹ́ sọ̀hún ẹ̀mí wọ́n máa gbádùn bẹ́ẹ̀. بنعيم الله. nínú òkè ọlọ́run nínú ìdẹ̀ra ọlọ́run. وفضل الله. nínú ọlá ọlọ́run tọ́lọ́wọ́ bá ṣe fún wa. وقيل أن أشرة لا تبلى أجسادكم. wọ́n sì pẹ́ ẹ wá gbọ́ ibi tá a ti ṣàdúrà ládé o. àwọn mẹ́wàá kan bẹ. لا تبلى ilẹ̀ ò ní jẹ wọ́n. أجسادهم الغازي. àwọn mẹ́wàá tẹ fẹ́ gbọ́ yìí ilẹ̀ ò ní jẹ wọ́n ara wọn ò sì ní gbó. ibi ẹ̀sìn farabalẹ̀ àfáà yìí ibi ẹ̀sìn wọ́n sí wọ́n bẹ́ẹ̀ mẹ́wàá ni wọ́n. الغازي. jagunjagun tó jagun sójú ọ̀dọ̀ Ọlọ́run fa òun náà fi kú láyé ilẹ̀ ò ní jẹ. والعالم. àfa onímímà irú àwọn alájí àgbà babalágége babalágbàjì ọmọ híyà àgbárígìdòmà wọn pọ̀ lọ báwọn àwọn tó tún ju àwọn wọ̀nyẹn lọ àwọn náà ń bẹ gbogbo wọn wọlé ilẹ̀ ò ní jẹun. والمؤذن. làzáàlì tí màá pèrún bójú òun rọ iná yọ jáde lásùbà wàá pèrún. Allah. ẹ̀yin bẹ́ẹ̀ bí tẹ́ ẹ̀ hàn lọ́wọ́ kọ́ra ẹlòmíì kò ní bá ṣùgbà
làdá Jésù wọ mọ́sálásí wa ìsìn pèrò yẹn torí tọ́lọ́hún kọ̀wé nìkan ilẹ̀ òní jẹ wọn. wàhámìlú kùránì. àwọn tí mo gbé kùránì dání wọn a máa ké kùránì ni wọn máa gbé gbogbo gbà ilẹ̀ òní jẹ wọn. wà nàbíyù. àwọn ànábì Ọlọ́run wọn ilẹ̀ òní jẹ wọn. wà ṣahidu. àwọn tó kúkú ṣahidi ilẹ̀ òní jẹ wọn. wal mar'atu iza matat fi nifasiha. obìnrin tó ṣe pé ó bímọ tán ẹ̀jẹ̀ nífàsì ẹ̀jẹ̀ ìbímọ ìdálárẹ̀ tó fi kúrò láyé ilẹ̀ òní jẹ. ilẹ̀ òní jẹ. wa ahlu sunnati. àwọn alùsùnà àwọn alùsùnà. akramakallah. wa ma èèbọ̀ kìí sàwọn alùsùnà tó ń ṣe bíi jàgídíjàgan kankan o gbogbo àwọn bàbá tá a kà kalẹ̀ yìí náà àwọn alùsùnà ni wọ́n àwa gan tá a jókòó yìí alùsùnà ni wa kìí sàwọn tẹ bá sálámà sí wọn tí wọn ní dá yín lóhùn kuranu ó sọ pé kásì náà débi ká sálámà ká má dára wa lóhùn olùbẹ́ bá sálámà sí yín ẹ dá wọn lóhùn. bi ahsan. bi ahasani. ahasani ni àbí ahasana ìwọ la fẹ́ mú. bi ahasani. èyí ṣe tẹ́ jẹ́ bí ahasani. harful jarri. wí dáadáa. harful jarri. onífà ayú bí ahasani ní nìha ẹ wá dá wọn lóhùn pẹ̀lú èyí tó ju wọn ti kí yín lọ èyí ṣe tí kuranu wẹ̀ bẹ́ẹ̀ sẹ́ni tó fẹ́ kí ọ sọ pé asalaamualeykum òun dákẹ́ onífà ayú bí ahasani ní nìha ẹ̀yẹ wá kí ju yìí tó fi pé wa aleyka salaam wa rahmatulahi wa barakatu. àwọn alùsùnà àwọn tó ti pé ìlànà àdé mahama wọn ò jọ sọnù gbogbo tàdébì ni wọn bá ṣe ni wọn ṣe tàdébì ni wọn bá ṣe wọn ò ní ṣe bí wọn bá kú ilẹ̀ ò ní jẹ wọn. wa ma kutila mazluma. abẹ́ni wọ́n pa tí wọ́n pa ń pa àbòsí tẹ́ bá lọ wo ilẹ̀ Thailand ìmáàmù kan ọdún kẹwàá tí wọ́n ti pa òun kọ́ lọ́sẹ̀sẹ̀ la ilaha illallah. àbóhùn ni wọ́n mú wọ́n ti wá pa nígbà wọ́n pa tí wọ́n sì ń wá tó ọdún kẹwàá wọ́n ẹsẹ̀ wá rẹ̀ ń tọ́ sẹ̀sẹ̀ ni. la ilaha illallah. wọ́n wá gbọ́ bí sàárè rẹ̀ nígbà wọ́n hù wọ́n ti sin lọ́wọ́. Allah. wọ́n gbé sórí Facebook báyìí ní bí ìgbà tó sùn bí kéèyàn ó jí báyìí gbogbo wọn wá ń kíìsì ẹ̀ àwọn ìlú ẹ̀ wá ń kíìsì ẹ̀ àwọn ẹbí ẹ̀ ń kíìsì ẹ̀ ọdún kẹwàá tí wọ́n ti pa ẹni wọ́n bá pa àgbà àbòsí ilẹ̀ òní jẹ́. wa man mata yawmal jumu'ah. abẹ́rẹ́ ó kú níjọ́ Jímọ̀ oníwàásí àgbáyé ìjọ Jímọ̀ wọ́n kú bẹ́ẹ̀ àṣìṣe ilẹ̀ òní jẹ́ àti ọ̀dà gbogbo ayé rúdà wá gbé wà láàyè ọlọ́run sànú wa ìjọ Jímọ̀ yẹn lọ́wọ́ jẹ́ àkú ìjọ Sunday ló kú. ad-dunya sihran. kí ló wí rí. ad-dunya sihran. ayé orí ìdánì. maliku sihran. ọ̀làánú ayé ìdánì. sharafu sihran. gíganú ayé ìdánì. wa kullu dawlatin minha sihran. ẹnu mi tọrọ ẹsẹ̀ mi tọ́nà ibi bá dé pàmò mo dé sehero ìdánì àwọn kan ti ṣe bẹ́ẹ̀ lánàá ayé gbàgbé wa àrántí wọn mọ́. famahala bidunya. ọmọ ìyá mi ṣe pẹ̀lẹ́ nínú ayé ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú ayé ayé bá ti yẹn jẹ́ nífa ayé máa bá tẹ̀dá jẹ́ ni ẹni ọlọ́run bá sàánú ní ọ̀wà nà ayé lẹ́wọ̀n ojú yóò ju ayé lóko yóò ju lóko ẹ máa wá bá tiẹ̀ lọ ayé ti ti àwọn kan nísìnyí wọ́n sì jẹ ìyáwájú ọlọ́run ń tì wọ́n lọ lọ́wọ́ wọ́n sáfẹ́ lówó gbogbo ọ̀nà kọ́nà ni wọ́n fẹ́ lówó.
ọlọ́run gbogbo àwọn tí wọ́n hu òkú olókù ni ọlọ́run lọ́mọ kàṣà ọlọ́run lọ́mọ yìí òkú tí ilé ọ̀jẹ́ tí wọ́n ti hu wọ́n gbé lọ lódìdí bẹ́ẹ̀ kí lọ́ọ́ ká àwọn pẹ̀lú kéńgbà náà ilé ò ní jẹ ọ́ ẹbí ọba jẹ ọ́ àmọ́ ó lò ó ń tà wọ́n ilẹ̀ ní ọ̀jẹ́ ọ́ àwọn ọ̀jẹ́ ọ́. famahala bidunia. njọ wọn já gbẹ̀yàn tí wọ́n sún yàn tí wọ́n jẹ́ yẹn náà tí wọ́n gbogbo òkú olókùúta yìí wọ́n fi tẹ́kàn hàn ní orí Facebook ní Adó Èkìtì cemetery ìtẹ́ ẹ̀gbọ́n àtàbúrò ọwọ́ amúdébẹ̀ wọ́n pé wò sórí pé wọ́n ti hu eléyìí náà lọ wò sàárè ìyá rẹ̀ lọ sórí pé wọ́n ti hu òkú ìyá rẹ̀ lọ wò òkú bàbá mi lọ sórí pé wọ́n ti hu òkú bàbá mi lọ wọ́n wá kábí ẹ̀yìn sì lọ bí 100 wọ́n wá mọ̀ ọ́ hu àwọn tí wọ́n mọ̀ ọ́ hu wọn ò hu látòkè sẹ́ẹ̀rí wọ́n fi sàárè lẹ́bẹ̀ẹ́ ti ṣe séwù wọ́n wá gbẹ́ sàárè wọ́n wọnú ẹ̀ ni wọ́n fi ń gbé tí wọ́n bá gbé jáde bọ́ ṣe gbogbo òkú tí wọ́n bẹ̀rù wọn ò fọ́ ọ̀bẹ̀lẹ̀ tẹ́mọ̀ ẹnìyẹn wá ní kọ́dà èyí tí wọ́n fún gbẹ̀yìn yìí àwọn rí wọn tí wọ́n lọ àwọn wá gbé àwọn àdúrà ẹbí wọn wọ́n wá ṣẹ́wọ́n sáwọn pé ẹ máa bọ̀ ṣé ẹni bẹ́ẹ̀ bá lé àwọn eléyìí òde pápá bí ẹni gbóòrò wọ́n sì tún mú un náà fúrẹ́ṣì ni wọ́n mú wọ́n sì tún pa òun náà wọ́n tún gbé lérí ayé kan ṣoṣo yìí. Qala Yahya bunu Ma'as al-ukala. wọ́n ti mọ bí àfáàbò tó ní ọ̀dà yẹ gbé kí ni wọ́n ń gbé báwọn. ayé kó wọn kọjá ń bẹ̀bẹ̀ lé pé wọ́n ṣe kíní kan bẹ̀ tóun ti ń bẹ nínú kẹ́ gbogbo wa ẹja ṣiṣẹ́ rí ẹja rírìn rí ẹja lánìyàn rí ẹjẹ kìtọ Ọlọ́run pọ̀ ju gbogbo yòówù tá a bá ń ṣe lọ ẹjẹ wọn mọ wa la òjijì ní kú dé a sì mọ déètì ẹni bá mọ déètì ló lè mọ fi irun ṣe fáàrí pé ọgbọ ọba kù kàbí 30 ọdún kémi náà mọ wá kí a njó la mà ọdún wo la kọ bóyá ní ọkọ 2022 yìí la wà níṣẹ́ àmà ta ló mọ̀ nísìnyí ẹ jẹ́ ká dúkú ṣe dáadáa gbogbo àwọn Buhari foundation Ọlọ́run jẹ́ dáa fún wa. Àmín. gbogbo ẹ̀yin tí ẹ̀yin náà wá fi jòkó pọ́n ọ̀rọ̀ Ọlọ́run lé Ọlọ́run jọ dáa fẹ́yìn náà. Àmín. bó ti la àní máa dìde sákálá mọ́ ó kù ṣẹ́jú mẹ́rin Bọ́lájí ẹ má jẹ́ àmọ́ dìde sákálá mọ́ ọkàn ti kàn. wákàtí kan péré Umaru Balu àwọn tí ń wá dáadáa nísìnyí ọwájú oníyìn náà jimá lókùn tí o tún wá bá ètò wa pẹ́ kó tó dé alátàrí ọ̀wá lónìí nítòsí fi sétí òfin wá kàyẹn lágbára ìyàwó rẹ̀ ṣẹ́gi tẹ́ bá fi rí Amadu alátàrí kádà lágbára ọlọ́pàá fún yàwó náà lálàáfíà. Àmín. ọlọ́pàá fi obìnrin náà má fi dààmú ẹ̀ ọlọ́pàá. Àmín. wọ́n fa àwọn tiwa náà dààmú wa o. Àmín. Amadu alátàrí towó ní ìsinsìn Buhari foundation yìí towó. ọ̀rẹ́ ọmọ wọn ọlọ́pàá sábà wà fúnra láàfíà. Àmín. ọlọ́pàá sábà fúnra láàfíà. Àmín. jàmbá wa kan náà bẹ obìnrin báyìí ọmọ bàbá wa Saliu Ababajiri ó bímọ ni àti rí i pé ẹ mọ̀ jọta fáwọn Ababajiri wá tí wọ́n lọ́mọ àwọn òun ni wọ́n wá bí wọ́n délé wọn ọgbà wọn wá rí yàrá lọ́wọ́ Zainab wọ́n ló bímọ ni lọ́pọ̀sà tọ́jú ọmọ náà. Àmín. ẹ jẹ́ àmọ́ wọ́n dáadáa wákàtí kan náà láwọn.